jàmá mùsùlùmí ẹ jẹ́ á dára wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn wa ẹ jẹ́ á tún lára wa lójú àdínì lérí ọ̀rọ̀ kan tí mo gbọ́ tí ẹrú Ọlọ́run kan ní lérò pé mùsùlùmí ni ó raise concern lórí ìsìnkú mùsùlùmí pé èé ṣe pé táwọn tí mo gbọ́ lẹ́nu àwọn láàfáà mùsùlùmí ni pé òkú mùsùlùmí o ìtẹ́ ló yẹ kó sùn ló yẹ ká sin òkú sí èé ṣe táwọn wà rí tí àfáà kan wá kú àfáà àgbà for that matter kó wá jẹ́ sí pé ilé ni wọ́n sin wọ́n sí yìí ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ ṣòfin ẹ tẹ̀lé ó raise irú concern bẹ́ẹ̀. ọkọ ẹ̀sìn Islam ẹ̀sìn jìbìtì ni ẹ̀sìn Islam ẹ̀sìn 419 ni ẹ̀yin náà lẹ máa sọ fún wa pé àwọn kì í sin òkú sínú ilé ó ṣe jẹ́ pé àwọn olórí yín lẹ́ ń sin sínú ilé yìí Alhaji Muyideen Bello òkú níjọ́ yìí ẹ̀sìn sínú ilé bàbá wa ìmáàmù Ìlọrin àbí ìmáàmù bo ni wọ́n kú ń sìn yín ẹ tún sin wọ́n sínú ilé kí nìdí tẹ́ ẹ lè fi sin wọ́n síta kí nìdí tẹ́ ẹ fi lè gbé wọn sí itẹ́ ṣebí ìtẹ́lẹ̀ yìí mùsùlùmí ṣe ní ọ̀ràn èèyàn fún àwọn tó bá kú kí ló tẹ̀ ń sin òkú sínú ilé tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu yín ẹ̀ kí ń lè tẹ̀lé. kó tó wá di pé mo tún padà gbọ́ tí àwọn kan náà àmọ̀ ìyá wa náà táwọn náà jẹ́ mùsùlùmí wọ́n sì jẹ́ olùpèpè àdínì táwọn náà fọ́ọ̀tì ìsìnkú yẹn pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kò bá mu kó rí bẹ́ẹ̀ mo fi rò pé ẹja tún kàmọ́ sí ká lára wa lójú ká tó kéwú mbẹ́ ṣé bó ṣe yẹ kó rí náà nìyẹn tòótọ́ sókù díẹ̀ káàtó tòótọ́ tó bá kù díẹ̀ déédéé ibo ló kù sí ẹja àjọ gbé yẹ̀wò àmọ́ oníbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹ jẹ́ yẹn ọ̀rọ̀ kan tí gbogbo aláfa tí wọ́n fẹ́nu kò sí òun ni pé ibi tó dáa jù tó yẹ kí wọ́n sin òkú mùsùlùmí sí ibi tó dáa jù tó yẹ kí wọ́n sin òkú mùsùlùmí sí náà ní ìtẹ́ kí ló jẹ́ ó dáa jù àwọn àǹfààní tí ń bẹ ń bẹ tó mélòó kan fóòkù tó ti kú tó ti lọ bọ́lọ̀ àtàwọn àlàyé tá a ṣẹ́kù lẹ́yìn rẹ̀ náà ìwúlò bẹ̀ pọ̀ especially fóòkù ṣe é sì mọ̀ wípé ojú wo tó ń ti ń ṣẹlẹ̀ sókù nígbà tó bá ti jáde láyé gbogbo ohun tí a gbàgbọ́ nípa ìṣẹ̀mí lẹ́yìn ikú wọ́n fi jíṣẹ́ fún wa ni Olúwa ló sọ fún wa àti yìí tó fi rán Ànábì sallallahu alaihi wasallam tiwa tóun náà jẹ́ níṣẹ́ fún wa nínú hadithi rẹ̀ àwọn tá a mọ̀ nípa kíní ṣẹlẹ̀ lẹ́yìn ikú gbogbo àwọn yòókù àkíyèsí àlálàárí nǹkan kan bẹ́ẹ̀ ni so nítorí bẹ́ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá máa fi síyàn lọ nísinsìnyí tánú ló yẹ ká dì mẹ́rù ọmọ tí máa ń lọ léèwé tí ń lọ sọ́sẹ́ẹ̀lì abiyamọ gidi tí ọ̀rọ̀ ọmọ rẹ̀ bá ká lára kò sí tí ò ní fẹ́ rà sínú ẹrù tán fún yóò tó ra jango síbẹ̀ nípa àyíbá àmọ́ tàbá múná lọ sábà jango mọ́mí nídìí eléyìí sáàmù dání ọ̀dàdà torchlight tùgbà bátìrì ó tún lè nídìí ògì ó tún lè nídìí custard ó tún lè nídìí wọn á kó gbogbo ẹ̀ jẹgẹjẹgẹ síbẹ̀ fún pé àyíbá àmọ́ kó sàmọ́ làákín kankan àánú ló débẹ̀ o náà làwọn òkú wa náà ìrìn àjò tí ọlọ́jọ́ gúngùn kò sì ṣe wọn lè fòkùn ránṣẹ́ sí wa pé ẹ dákun ẹ bá mú kíní báyìí ẹ bá ń fi ránṣẹ́ ohun wọn ní dọ́dọ̀ wa bọ̀rọ̀ láàfi make sure pé nítorí àánú àti kẹ́ tá a fẹ́ ṣe fún wọn á wà di gbogbo ẹrù wọn pé àyíbá mọ̀ tí wọ́n bá tún mọ tí nǹkan báyìí bá mọ wúlò lọ́hùn tí wọ́n mọ́lẹ̀ náà dání hosnul jiwar ká ní neighborhood gidi bó ṣe wúlò fáláyè ó súnmọ́ pé ń wúlò fáwọn òkú náà ká wá jẹ́ kó ní neighborhood gidi nítorí pé iṣẹ́ rẹ̀ lè má padà gbé mọ́ àwa la rò pé iṣẹ́ rẹ̀ dà ọ̀pọ̀ bẹ̀tẹ̀ ó lè dọ̀hùn kí iṣẹ́ yẹn má wá sufficient bóyá ó lẹ́sẹ̀ tọ́pọ̀ jùlọ ó ṣeé ṣe kọ́lọ́hún ojú wúlò fún àwọn èèyàn tí a sin papọ̀ pẹ̀lú ìtòsí àwọn ẹni rí lọ́wà àkọ́bá jẹ́ bẹ́ẹ̀ Abubakar sábẹ́ ànábì pàtàkì Umaru náà kí wọ́n ń sojú kòkòrò kan sí àwọn síbi tán sí ànábì sí nǹkan kan náà kan bẹ̀ àánú kan náà làwọn náà kan bẹ̀ so bá ṣe dùn ká ní neighborhood gidi láyé nípa maitama mo fẹ́ kọ́ra ilẹ̀ sí ni mo fẹ́ kọ́lé sí kí ló fà mo like area ẹ̀ mo like àdúgbò báyìí wọ́n ní náà 24/7 ló wà ń bẹ̀ à ń dùn ká ládùúgbò gidi bẹ́ẹ̀ náà ló yẹ ká máa dùn ká ládùúgbò gidi lẹ́yìn tá a bá jáde láyé tán ẹ̀yìn tó súnmọ́ ni pé ń wúlò arápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ látọ̀dọ̀ ìsìnkú ànábì sallallahu alaihi wasallam àtàwọn Abubakar Umaru sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àti wípé gbogbo mùsùlùmí tí ń bá ń lọ bẹ̀rẹ̀ ìtẹ́wò gbogbo ìgbà tán bá ń débẹ̀ àdúrà àpapọ̀ náà máa ṣe tẹ́bá ti pé bá nàbì ti kọ́ aládùúrà ni wọ́n ń ṣe o àdúrà àpapọ̀ ni wọ́n ti wá bá ṣe tòkú tí wọ́n tán wọ́n ṣàdúrà fún gbogbo òkú tí ń bẹ́ẹ̀ náà kọ́dà bó ṣe sálámà lásán pé asàlámù alaykum ahla diyar alaykum yẹn àlàáfíà kọ́ bá yín àwò àmọ́ ìtọ́lọ́wọ́n gbọ́ nínú àdúrà kan kéré ó lè jẹ́ wọn fi dá ìyàdó fòkù tí wá tá a sìn ní mọ́mẹ́ntì yẹn asàlámù tí ẹni eré kan tó ń wá bẹ̀ wá ṣàdúrà fòkù tiẹ̀ tó wí lásìkò bóyá wọn fi dá ìyàdó àmọ́ tó bá lọ sí wọn síbi kan tó ta kété tí gbogbo mùsùlùmí àbá sí ọ síwájú ilé àwọn ọmọ rẹ padà gba tẹ́nàntì kan sílé tó wọn máa ń ṣépè láàárọ̀ ṣépè lọ́sàn-án ṣépè lálẹ́ ìwọ́n sì ń gbẹnu sàárè níwájú ilé yẹn radiation ìpè yẹn kò ṣeé ṣe kọ́ máa ra ọ lára àmọ́ láfi gbọ́dọ̀ preserve òkú wa lọ́nà àánú lọ́nà ìkẹ́ pé a fẹ́ kí kó get the best of the best ká sìnkú sí ìtẹ́ lọ dájú àwọn reason tó fi dá nìyẹn àti wípé àwa tá a kù láyé náà nígbà tá a bá la sìnkú sẹ́nu ọ̀nà lé tá a sìnkú sí tòsí ilé bẹ́ẹ̀ ni ṣe rí lamọ̀ ẹnìkan ọmọ bọ́ọ̀lù àtọ̀tún ló ṣe rí ilé tèrò pọ̀ ńbẹ̀ lẹ́ni àádọ́lé wa yìí kún èrò pọ̀ ńbẹ̀ tó bá padà túká lọ́la nǹkan tí ó bá padà sáwọn ọmọ tí ó mọ mójútó bẹ̀ nǹkan bí àdúrà tá à ń ṣe fún wọn náà lọ́gbà eléyìí ti lọ lóyìnbó tọ̀hún ti wà níbi kankan kò sẹ́ni tọ́ra yà ń gbénu ilé àlàpamọ́ ìjọba làwọn fẹ́ da títì gbàbẹ̀ kọ̀tán tó àwọn sàárè tó ti wá wà ńbẹ̀ kọ́ àwọn ọmọ gan ò dá ojú rí wọn ò dójú rí mọ̀ wọn àdán àdá mọ̀ pé ìyá mi ẹlẹ́kọ̀ọ́ bí wọ́n sì ń sí ìyá mi oníkíní kankan àwọn ìyá bàbá ń ti parẹ́ wọn àdá gbogbo ojú bẹ̀ mọ́ lẹ́gbẹ̀ẹ́ lé
tí wọ́n fi láwọn fẹ́ preserve àwọn àyè náà tó ń torí gbogbo àwọn àlàyé wọn yàtọ̀ àwọn nǹkan míì náà tó tún jọmọ́ ọ̀rọ̀ lera ọ̀rọ̀ àláfíà àgbẹ̀bọ́hò ní àgbẹ̀kànga ta ni mo bí ta ti sin òkú sírímọ́ ta sì gbẹ́kànga síbẹ̀ ta àgbẹ̀bọ́hò síbẹ̀ tó tún lè kó bá láàfíà wa àwọn reason yìí àti jù bẹ́ẹ̀ lọ ní kálukú fi yẹ kọ́ mọ̀ pé ibi tó dáa jù tó yẹ ká sìnkú sí náà nìtẹ́ kódà àwọn tí ì ṣe mùsùlùmí ibi àwọn náà ń sábà ìlú kọ̀ọ̀kan ìlú ègbó àwọn náà ní cemetery tí wọ́n ń sin òkú wọn sí so amúrun muqarrar pé ìlànà tó dáa jù nù àmọ́ tó bá ní nǹkan dáa jù nínú òfin ṣẹ̀ríà pé eléyìí lọ dáa jù eléyìí dáa jù eléyìí lọ ìtumọ̀ ẹ̀ ní pé ìkejì náà yìí ṣàbúrú eléyìí kan dáa jù eléyìí lọ ní tó bá ní nǹkan dáa jù ó yàtọ̀ sí pé eléyìí nìkan lọ́nà ẹni wọn tó bá ti yàtọ̀ sí eléyìí tí a pè lọ́nà yìí ọ̀nà àánú ni orí ibu ni eléyìí nìkan lórí rẹ̀ ṣé black and white báyìí ni ọ̀rọ̀ àsìnkú sí tẹ́ àsìnkú sílé àbí nǹkan kan ní ti flexibility ni wọ́n bá wà ń bẹ nínú Islam kọ́ má jẹ́ sí pé èyí kan lọ gbọ́ tẹ́lẹ̀ ọ̀dọ́ mi lójú ọmọ fọ́ọ̀tì àwọn èèyàn bí kí wọ́n máa ṣe ìwọ nìkan ni wọ́n máa ṣe ẹja àgbọ̀pọ̀lọ̀ kalẹ̀ ká sì yọ ìfẹ́ nukú nínú ọ̀rọ̀ òtítọ́ ni pé ó wà nínú hadith tó ní wọ́n là nàbì sallallahu alaihi wasallam wọ́n gbà wá látọ̀dọ̀ Abdullahi ọmọ Umar wọ́n gbà mí náà wá látọ̀dọ̀ Abu Huraira Abdullahi ọmọ Umar Muslim ń bẹ lọ́dọ̀ al-Imam Bukhari ti Abu Huraira ń bẹ lọ́dọ̀ Imam Muslim wípé wọ́n là nàbì sallallahu alaihi wasallam ní ij'alu fi buyutikum min salatikum wala tattakhidhuha qubura àwọn irun tẹ́ ẹ mọ́ kí ẹ jẹ́ kí ìwọ̀n níbẹ̀ kọ́ mọ́ wà ní ilé yín náà ẹni pé gbogbo ohun rẹ mọ́jọ jẹ́ mọ́sálásí nìkan ló ti mọ́ kí wọn ẹ mọ́ kí nílé náà máa yan náà fi là ń lé jẹ́ kí àwọn nǹkan wọn ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ anabi sallam ti ń sọnù ó ní wala tattakhidhuha qubura ẹ sì mọ́ sọ ọ́ di sàárè tó àdìsí ni àwọn kan ṣe sí anabi ní àmọ́ sìnkú sílé ní àmọ́ sìnkú sílé ní àmọ́ ká mọ́ sọ lé di sàárè tó ṣé n tí ọ̀hàn ní tẹ́lómi mú jáde ń bẹ̀ náà ní ìtumọ̀ hadith wọn n tó fojú hàn tábà tu ní context rẹ̀ ni pé kì í sọ̀rọ̀ ká sìnkú sílé lànà sallallahu alaihi wasallam bá wa sọ bẹ́ẹ̀ kódà nígbà tí mo Bukhari ọ̀fà díìsì iṣẹ́ rí ọ̀tọ̀ níbi tí gbígbà wa tó gbà wá ọ̀tọ̀ ní tó fẹ́ mú jáde ń bẹ̀ ọ̀tọ̀ ní bó ṣe chapterize rẹ̀ karahiyatu salati fil maqabir ká kírun ní sàárè àìdá tí ń bẹ́ẹ̀ bí ká máa kírun sàárè ni mo Bukhari fi chapterize hadith ìyẹn làgbọ́yé tóun náà gbọ́yé ń bẹ̀ pẹ̀lú gbígbà wa tó gbà wá ní afáwa Ibn Rajab al-Hanbali ó ní qala ba'duhum àwọn apá kan wọ́n sọ pé annahu naha ani dafni fil buyut nípa anabi sallallahu alaihi wasallam pẹ̀lú hadisi pé la tattakhidhuha qubura ẹ má sọ lé yín di sàárè ní pé n ti ń try láti sọ fún wa pé ká má sìnkú sílé wa hadha ba'idun jiddan ó lágbọ́yé yìí ti jìnnà jù àgbọ́yé yìí kò súnmọ́ sọ̀wá kò súnmọ́ pé ó correct ó ti jìnnà jù pé kò likely kò jẹ́ pé ńlá anabi sallallahu alaihi wasallam ẹ̀yin ẹ̀ wo context ọ̀rọ̀ ó ní ẹ má kírun nílé ẹ jẹ́ kí ilé yín náà má nípìn nínú yín ẹ sì má sọ lé yín di sàárè ìyẹn ní pé ilé tẹ́ ẹ bá ti kírun nù rẹ̀ ẹ ti sọ ẹ̀yin tẹ́ ń gbé nínú ilé wọn ẹ ti sọra yín dòkú ilé yẹn náà ó ti dàbí ilé táwọn òkú ń gbé tí ń jẹ́ sàárè ilé tí kì í bá ti sí ọ̀hún bẹ̀ ilé ọ̀hún ti di sàárè táwọn òkú ń gbé wọ́n yá èdè sàárè lò fún ilé tá a bá kí kírun bẹ̀ wọ́n fi ilé yín tẹ́ kí kírun bẹ̀ wé sàárè tẹ́yìn tẹ́ ń gbé bẹ̀ náà tẹ́ mọ̀ dàbí òkú kẹ́ ẹ lè jẹ́ kí ilé yín ọmọ yè pẹ̀lú spiriti dáadáa ẹ jẹ́ kí ìrun ọmọ wà ní inú ilé yín gbogbo ìjọsìn yín kọ́ mọ̀ jẹ́nu mọ́sálásí nìkan ẹ mọ̀ ṣe ìjọsìn ní ilé yín náà ṣe sí pé context yẹn lọ́rọ̀ bá wa àfiwé ni pé ilé tá a bá ti kí dákọ̀ Ọlọ́run ọba ń bẹ̀ ilé tá a bá ti kírun ń bẹ̀ ilé ọ̀hún akẹgbẹ́ sàárè ni wala tattakhidhuha qubura so láti wá interpret sí pé ẹ má sìnkú sílé ó jìnà gan so ní Ibn Rajab al-Hanbali fi ń sọ pé àná understanding yìí jìnà kò likelihood yẹn ló gan pé n tàn nàbí ní fàásìn bínú sallallahu alaihi wasallam al-Imam Abu Sulaiman al-Khattabi nínú àwọn àfáàgbà ẹni tí wọ́n ló kọ́kọ́ ṣe ṣáàrù sọ Bukhari nù pé yín kọ́kọ́ tiẹ̀ ṣe commentary lérí Bukhari torasco yóò jìnà sásìkò mọ́ Bukhari commentary rẹ̀ lérí Sunan Abi Dawud ló gbajúmọ̀ bẹ̀ òun náà ló kọ́kọ́ ṣe commentary gan lérí Sahih Bukhari ó ní la ma'na ó ní kò sí ìtumọ̀ li qawli man ta'awwalahu fẹ́ni tí bá tú hadithi yìí síbi pé alannahi an dafnil mawta fil buyut ní pé níta nàbí gbà lérò ní pé ó ní àmọ́ màsìn kún sílé ní pé nọ̀nà ní kò sọ̀rọ̀ mbẹ́ faqad dufina an-nabiyyu sallallahu alaihi wasallam fi baytihi níta ìfìmọ̀ kò sọ̀rọ̀ mbẹ́ ní ànábì gan fún rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ rẹ̀ wọ́n sin sí ilé rẹ̀ wọ́n sin sí alladhi kana yaskunuhu tí máa gbé bí wọ́n sin sí sallallahu alaihi wasallam èèyàn lè wá gí pé ó ní reason tán fi sìn wọ́n sí bẹ́ẹ̀ ó ti ní ibi táwọn ànábì Ọlọ́run bá kú sí náà ló yẹ kán sin wọ́n sí ọ̀dà èyí tí táwọn sin Abubakar náà síbẹ̀ kò sá ti ìdítẹ́ lẹ́yìn tá ànábì sùn sẹ́yìn táwọn sin ànábì síbẹ̀ tó ti wá sọ yàrá ànábì dìtẹ́ nù ìyàwó Aisha ṣì continue láti máa gbé bẹ̀ lẹ́yìn tí wọ́n ti sin ànábì síbẹ̀ sallallahu alaihi wasallam nítorí yàrá rẹ̀ ni ọkọ rẹ̀ sí wọ́n sin síbẹ̀ so ó sì máa lò síbẹ̀ títí wọ́n sin bàbá rẹ̀ náà síbẹ̀ ní Abubakar ìyàwó Aisha ṣì continue láti máa lò síbẹ̀ ìgbà wọ́n sin Umaru síbẹ̀ ní ò lè lò bẹ̀ mọ́ radiyallahu ta'ala anha so láti wá interpret pé ẹ ti di tẹ́ńdà tẹ́ńtì sí ànábì síbẹ̀ correct ilé ni wọ́n sin wọ́n sí radiyallahu ta'ala anhum Ibn Rajab al-Hanbali ni wa aktharul ulama ọ̀pọ̀lọpọ̀ aláfa
ọ̀pọ̀lọpọ̀ aláfa Ibn Rajab al-Hanbali ń sọ àwọn ọ̀rọ̀ yìí nínú Fathul Bari tó fi ṣe commentary lórí Sahih al-Bukhari ọ̀pọ̀lọpọ̀ aláfa ala jawazi dafni fil buyut ibi wọ́n dúró sí ní kọ́tọ́ ká sìnkú sílé a ti sọ pé yìí tó dáa jù ní ká sin sílé bẹ́ẹ̀ ṣé haramu wà ní ká sin sílé nọ́ ọ̀pọ̀lọpọ̀ aláfa Islam dúró lórí pé ọ̀bad ká sin òkú sí ilé. Al-Imam an-Nawawi Ibn Rajab al-Hanbali ọ̀rọ̀ rẹ̀ continue ó tún kó ti àwọn ọ̀rọ̀ látọ̀dọ̀ Imam Ahmad pé Imam Ahmad kò láìkì ẹ̀ lọ títí àmọ́ pé kò pé ní haram yẹn pé lọ́dọ̀ àwọn Hanabila makruhu ni yẹn pé akóri rẹ̀ ẹni tí ó bá dé gbogbo àwọn terminology yìí ṣe Islam kì í ṣe pé haram méjì kọ́ la ní a ní ọ̀pọ̀ nǹkan máa jẹ́ dandan nígbà mi nǹkan mi ń bẹ kì í ṣe dandan àmọ́ tẹ́ bá ṣe ẹgbàládà nǹkan mi ń bẹ tó bá wùn yẹn ṣe tó bá wùn yẹn má ṣe nǹkan mi ń bẹ tẹ́ bá avoid ẹ̀ ó likely kẹ́ ẹgbàládà àmọ́ tẹ́ bá ṣe ẹ̀ tún ní gbẹ̀ṣẹ̀ àmọ́ tẹ́ bá ṣe aláìkí kẹ́ má ṣe kẹ́ má ṣe yẹn lọ́dà jù òun ni wọ́n kì í mọ̀ kẹ́rù haram wa ń bẹ lọ́tọ̀ tẹ́ bá ṣe yẹ ṣẹ́mọ̀ kàtígórì ọ̀tọ̀ọ̀tọ̀ classes ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn kìíní so kì í ṣe méjì tó àwọn kan gbogbo tó bá ń jẹ́ mọ́kìrú pàápàá àwọn ti lọ́ọ́ fi èdè tàpá rẹ̀ nù tẹ́ráfíkì wọ́n ti fara mọ́ replace ẹ̀ anything táwọn afáàdé wọn bá ti pè mọ́kìrú haram làwọn pè fara yé so ẹ jẹ́ communicate ẹ̀ lọ́nà tó clear kára ayé mọ́ bá máa jásí jẹ́ unnecessary ká sin òkú sílé kò sábúrú ń bẹ̀ náà ni Ibn Rajab bin sọ yìí Al-Imam an-Nawawi nínú Majmu' òun náà nàárí ti ọ̀rọ̀ madhabu wọn àwọn Shafi'iyya ó ní wad-dafnu fil maqbarati afdal ká sin òkú sí ìtẹ́ ló dájú li'anna nabiyya sallallahu alayhi wa sallam kana yadfanu al-mawta bil-baqi' tí ó bá tiẹ̀ sí ọlá míì tí ń bẹ fún tayọ pé ńlá nàbì máa ń ṣe àwọn sàhábà tó bá kú àwọn mùsùlùmí tí ń kú lójú ayé ànábì ìtẹ́ ní sí wọ́n sí a practice yẹn náà kódà bá rí commandment kankan láti ẹnu ẹ̀ practice yẹn náà kásìn jẹ yẹn náà ti tó àmọ́ sẹ́mi tó bá jẹ́ òfin kan ni tọ́lọ́run lè bá wa wí sí ànábì sallallahu alaihi wasallam yóò fẹnu jẹ́ níṣẹ́ fún wa ní kí n ṣe practice nìkan ní ẹ̀ sọ fún wa torí balẹ̀ ma unzila ilayka min rabbik yóò fẹnu sọ fún wa ní kí ẹ má dán nǹkan báyìí wò nǹkan báyìí ẹ má ṣe àwárí kan tó yanjú pé ilé lábẹ́ ìtẹ́ lágbọ́dọ̀ sin òkú sí ó ṣe é wọ ká sin òkú sílé ìyẹn ni onídìí káwọn afọ lè pè ní haram ó ní anabi sallallahu alaihi wasallam ibẹ̀ ní sin àwọn òkú sí wàlẹ anahu àti wípé yakthuru du'a'u lahu mimman yazuruhu opportunity lè create fókù yín kódà bẹ́ẹ̀ yàn ọ̀rẹ́ tí ṣàdúrà fún mọ́ lópin ìgbà táwọn ẹni rẹ bá ń lọ bẹ̀ lọ ṣàdúrà fáwọn òkú àdúrà yọmọ kan náà wa yajuzu dafnu fil bayt àmọ́ o èyí wọn sọ pé ó ti dèwọ̀ ká sìnkú sílé o ọ̀tọ̀ ká sìnkú sílé li anna nabiyya sallallahu alaihi wasallam dufina fi hujrati Aisha Imam Nawawi náà ní torá nàbì yàrá Aisha wọn sì wọn náà sí kọ́lọ́wọ́ bá yọnu sí ó tún continue lérí àlàyé táwọn tá jogún òkú bá ń jiyàn sí pé ìtẹ́nika sí ní àbílẹ̀ nígbà tá a ti ní tẹ́ lọ́dà jù táwọn tó ní tẹ́wọ̀n tí wọ́n ní argument wọn ní àfihàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àlàyé mi tó túrọ̀ mọ́. Al-Imam ad-Dusuki ẹja dọ̀rọ̀ látẹnu àwọn Malikiya school of thought kẹtàlá nariti òun náà sọnù hashiya rẹ̀ lérí Sharh al-Kabir ó ní fayajuzu dafnuhu fi dar ọ̀tọ̀ ká sin òkú sílé kama qala al-Mawaq gẹ́gẹ́ bí kanú àwọn afábíà Malikiya tó ti ṣáájú wọn sọ in kana al-afdalu bi maqabiri al-muslimin bó tiẹ̀ jẹ́ sí wípé ká sin òkú sí ìtẹ́ mùsùlùmí ló dájú àmọ́ o kò sábúrú kò dẹ̀ sẹ́ṣẹ̀ níbi ká sin òkú sí ilé náà àwọn àfáà Islam tán wá sin sí ilé wọ́n yìí ṣe díẹ̀ wọ́n yìí ṣe díẹ̀ ẹjẹ́ nǹkan ká kínkínní nínú wọn sàhábì ànábì tí wọ́n sin sí ilé Al-Ash'ath ibn Qais sàhábì ànábì ni nínú àwọn tí wọ́n jẹ́ lógun lẹ́yìn Sayyidina Ali radiyallahu ta'ala anhu wọ́n tẹ̀lé Sayyidina Ali tó jẹ́ wà in full support Sayyidina Ali lójú ayé rẹ̀ Al-Ash'ath ibn Qais Sayyidina Ali kú tán ní kò pẹ́ bí ogójì ọjọ́ sí àwọn lòun náà jáde láyé òun sì ni bàbá ìyàwó Hasan Sayyidina Hasan radiyallahu ta'ala anhu ìyẹn ọmọ Ali ó wá jáde láyé nílùú Kúfà ó kú wọn nígbà tó kú akana awwala man dufina fi jawfi manzilihi òun là kọ́kọ́ òkú Islam tá sìn sínú ilé rẹ̀ jawfi manzilihi ẹ̀sì inú ilé rẹ̀ ni wọ́n sin sí wa salla alayhi al-Hasan ibn Ali ọmọ ma nàbì ló kírun sí lára Hasan ọmọ Ali torí òun ni bàbá ìyàwó rẹ̀ ó kírun sí lára kódà lóun náà kópa ń bi wíwẹ̀kú rẹ̀ ẹni pé tó sìnkú yẹn sójú Sayyidina Hasan náà tí gbogbo wọn ò sì sọ pé àwọn yẹn sìnkú sílé inú ẹ̀sìn inú ilé rẹ̀ ni wọ́n sin sí ọ̀rọ̀ yín bẹnu Tahdhibul Kamal inú ẹni tí wọ́n sin sí tóun tiẹ̀ lòdì sí kásìn wọn sí Baqi' Urwa ibn Zubayr ọ̀rọ̀ rẹ̀ ń bẹnu Muwatta wọn ni ma uhibbu an udfana bil Baqi' èmi ò fẹ́ ká sin mi sí Baqi' tán nàbí ń sin àwọn òkú sí sallallahu alaihi wasallam ẹ má sin mi síbẹ̀ la an udfana bi ghayrihi ahabbu ilayya min an udfana fihi ẹ̀sìn mi síbò míì wọ́n sì ní ilé rẹ̀ ni wọ́n padà sin sí Umar ibn Abdul Aziz náà wọ́n ní ibi tí wọ́n padà sin òun náà sí náà tó bá wọn sàábí láyé lòun náà wọ́n sin sí Dir Saman nílùú Hims ní Sham ni wọ́n sin sí ìtẹ́ residential area ni wọ́n sin sí. bákan náà Yazid ibn Abdullah ibn Shakhir al-Basri òun náà bá wọn sàábí láyé ó kí lọ́dọ̀ Abu Hurairah ó kí lọ́dọ̀ Sayyidatuna Aisha ó kí lọ́dọ̀ àwọn Imran ibn Hussein àti Abdullah ibn Amr àtàwọn sàábí míì nílùú Basra ìgbà tí ó jáde láyé òun tiẹ̀ sọ lásọ̀kalẹ̀ ni ó ti ń bá jáde láyé wasa an yudfana fi dari ilé mi ni kẹsìmí sí adúfina fiha wa shahida al-Hasan janazatahu ilé rẹ̀ náà wọ́n sin sí ani Sayyidina Hasan al-Basri àfáàgbà
nínú àwọn tábìyìn náà tá kí lọ́dọ̀ àwọn sàhábà takọ́ wa lẹ́sìn òun náà wà nínú àwọn tó kírun sí lára walam yunkiru dhalika ahad ẹnì kankan nínú àwọn mùsùlùmí àtàfà òkú àfà ni wọ́n ń ṣe àtàwọn àwọn àfà àtàwọn àwọn afẹ́ bẹ̀rẹ̀ tán lọ sí tán lọ bá àṣírí rẹ̀ kò sẹ́ni tó sọ pé òkú súnà kọ́ ìwọ̀n ìsìn ìsìnkú sílé ọ sọ lásọ̀kalẹ̀ ń kẹsìmí sílé wọ́n sì máa sọ̀kalẹ̀ rẹ̀ ṣe rahimahumullah à ń sọ ilé ìkíṣẹ́ nípa fi ń promote káwọn yẹn máa sìnkú sílé o àfẹ́jẹ́gbẹ̀rún ní tó bá fúyẹ́ nínú ẹ̀sìn yẹn mọ̀jẹ̀ àfà àlè kókò kúta ìkú pàtàkì jùlọ àfà àgbà nínú ẹ̀sìn kọjá pé ń ta àkọ́kọ́ gbé jáde ní pé kílísà sí sílé kílísà sí kíníkan ẹnìkan yàtọ̀ sáwọn táwọn máa post pé jahannama ní lọ kò sẹ́ni tí ì lọ jahannama lọ́dọ̀ tiwọn ó wá kú àwọn tá a ṣẹ̀ṣẹ̀ máa wá àléébù máa wá láì fi hàn kílísà sí báyìí kílísà sí báyìí kílísà sí báyìí ẹja máa tẹ́kìlì ẹ̀sìn easily fúnra wa kì í ṣe ń tó le rárá ìyẹn ló jẹ́ àmọ́ gbé kíní wọ̀nyí wá kí kálukú ó lè rí nínú àwọn tí wọ́n sin sílé nínú àwọn aṣáájú wa òun ni Muhammad bin Shuja Athalji nínú àwọn afá àtọ́ṣẹ̀mí ní sẹ́ńtúrì kẹta ni wọ́n ní faqihu ahli al-Iraq fi waqtihi nínú àwọn ọmọkíwà Abu Hanifa Hanafi ni àwọn ọmọkíwà Abu Hanifa tó dẹ̀ jẹ́ àfá àgbà lásìkò rẹ̀ al-muqaddamu fil fiqhi wal hadithi àfá àgbà nínú fiqhi àfá àgbà nínú hadith ìgbà tí ó kú wọn ló kú sí sujud ní kí wọn alásàrì lọ́wọ́ ló jáde láyé wa dufina fi baytin min darihi ilé kan nínú ilé rẹ̀ yàrá kan nínú ilé rẹ̀ ni wọ́n sin sí mulasiqan lil masjid lẹ́gbẹ̀ẹ́ masalasi wa hukiya anhu nínú ọ̀rọ̀ tẹ́gbà alátọ̀dọ̀ rẹ̀ Khatibu Baghdadi ní sọ̀rọ̀ nínú Tarikhu Baghdadi ẹ wò tí yẹn bá fẹ́ mọ iye àfáà tí wọ́n sin sílé nínú Islam ẹ lọ wo kutubu tarajim ọ̀pọ̀ gan mọ̀kàn sẹ̀lẹ́tì mélòó kan wá ń bẹ̀. Khatibu Baghdadi nínú tẹ́gbà ni pé òun gangan ló sàsọ̀kalẹ̀ ní pé tí n bá jáde láyé idfinuni fi hadha al-bayt ilé yìí ni kẹ́ ẹ sinmi sí fa innahu lam yabqa fihi tabiqun torí kò sí erigun kan bẹ́ẹ̀ illa khatamtu alayhi al-Qur'an tí ì tí ì parí odindi Qur'ani sí kò sórígun kan léyìí tí ì tí ì parí odindi Qur'ani tìláwà síbẹ̀ ẹ sinmi síbẹ̀ rahimahullah. nínú àwọn tí wọ́n sin sí ilé al-Imam at-Tabari Ibn Jarir at-Tabari àfọ ní tafsiri tó gbajúmọ̀ tafsiri at-Tabari àfọ ní fiqhul athar àfọ aládìsí ní àfọ àti mẹ́rìírí àfọ lásìkò rẹ̀ wọ́n ní ọba alága rusubat al-ijtihad al-mutlaq ẹ̀ ń pé òun náà bá fẹ́ dámọ́sí àbílẹ̀ fúnra rẹ̀ ìmọ̀ rẹ̀ tó ṣòwò lásìkò rẹ̀ ìgbà tí ó jáde láyé ilé ni wọ́n sì wọn náà sí dufina fi darihi ọ̀rọ̀ rẹ̀ bẹnu tabaqatu al-fuqaha ash-shafi'iyya ti Ibn Salah nínú àwọn tí wọ́n sin sí ilé òun ni Muhammad ibn al-Hasan an-Naqash inú àwọn àfáà àgbàsíkò rẹ̀ ni wọ́n ní dufina fi darihi alladhi kana yaskunu fihi Imam Khatibu Baghdadi ó sọ̀rọ̀ rẹ̀ nínú Tarikhu Baghdadi nínú àwọn tí wọ́n sin sí ilé òun ni al-Imam Ibn Hibban àfáà aládìsí àgbà tó ní Sahih Ibn Hibban nígbà tí Hakimu Naysaburi kọ tírà ó pè ní Tarikhu Naysabur tí fi ń pìtàn àwọn àfáà àgbààgbà tán lórí ilẹ̀ Naysabur rí ó pìtàn Ibn Hibban ṣáfà rẹ̀ sí ni Ibn Hibban Hakimu kí lọ́dọ̀ rẹ̀ Hakimu ní wà dufina bi qurbi darihi ẹgbẹ́lé rẹ̀ ni wọ́n sin sí allati hiya al-yawma madrasa ó ti padà di lẹ́ni níjọ́ tó wọ́n sọ̀rọ̀ yìí Hakimu tó kọ tírà ó ní ó ti padà di madrasa lẹ́ni àwọn tí ń fi bẹ̀ẹ́ kíw lẹ́ni àmọ́ ẹgbẹ́lé rẹ̀ ni wọ́n sin sí nínú àwọn tí wọ́n tún sin tí ó jẹ́ ìtẹ́ ni wọ́n sin wọ́n sí bẹ́ẹ̀ tán sì sin lé òun ni Muhammad ibn al-Fadl tí ń jẹ́ ọmọ al-Imam Ibn Khuzaymah Ibn Khuzaymah kan náà tó jálá díìsì oníṣọ̀híhù ọmọ rẹ̀ tóun náà kíw lọ́dọ̀ rẹ̀ tó sì já àfa àgbà lásìkò tiẹ̀ náà nígbà tó jáde láyé wọ́n ní dufina fi hujrati jaddihi ilé bàbá rẹ̀ Ibn Khuzaymah yàrá bàbá rẹ̀ ni wọ́n sin sí Hakimu Naysaburi ló pa nítan nínú Tarikhu Naysabur nínú àwọn afáà tí wọ́n sin sí ilé Ibn Abi Zayd al-Khayrawani tọkọ risala matinu risala tá à ń kéde ní eléni tíra àdúgbò àgbáyé a bá ń sọ̀rọ̀ fíkì Maliki àgbà ní Ibn Abi Zayd al-Khayrawani wọn náà ń pè ní Maliku Saghir Maliki kékeré èyí ń pè lásìkò rẹ̀ kò sí ẹni tó gbọ́mọ́sí àbí Maliki yé dàbí rẹ̀ wọn lòun ní ìgbẹ̀yìn àwọn awwalin òun là kọ́kọ́ àwọn akhirin ìgbà tó náà jáde láyé dufina bidarihi bil Khayrawani ilé rẹ̀ ní Khayrawani ni wọ́n sin sí ìtàn rẹ̀ ń bẹ́ẹ̀ nù tíra Shajaratun Nur Zakiyya fi tabaqatil Malikiyya nínú àwọn afáà tí wọ́n sin sí ilé again mo ń tẹnumọ́ kì í ṣe ń pa pípé sí pé ẹni láti máa sin òkú sí ilé al-afdal best náà làá máa pe mùsùlùmí sí bẹ́ẹ̀ mùsùlùmí tó jí lóru tí ń tẹ Facebook àti mùsùlùmí tó jí lóru tó ṣe tahajjud ẹ lè pe nìkankan easily lórí ibùnú àwọn méjèèjì àmẹ́ni tó ṣe tahajjud ní láàdá ó sì lórí ẹni tí ò ṣe tahajjud lọ́yìn rò pẹ́ni tí ò ṣe tahajjud yẹn yẹ káká sí ẹ lórí Facebook káwá bí fídíò rẹ̀ àti fọ́tò rẹ̀ wá bí kò ṣe tahajjud bá a ṣe ní díìlì pẹ̀lú òun torí pé kò ṣe best náà là ní mọ́ díìlì pẹ̀lú àwọn òkú àwọn kékeré tán sí lágbájá sílé àwọn àṣọ di big deal nínú àwọn tí wọ́n sin sí ilé nínú àwọn aṣáájú wa Abul Hasan Ali ibn Ahmad Zaidi talókìtàn rẹ̀ Ibn Abdul Hadi ọmọ kéwu Ibn Taymiyyah ó pìtàn ó kọ tírà tabaqatu ulama al-hadith àwọn afa aládìsí tó ti lọ wọn pìtàn afa yìí ó ní kana aliman hafizan arifan ọmọ lọ́ngàn lahul mujahadatu kathira wal ma'rifatu tama wal ahwal wal karamat orun yẹn wá ní dufina laylan bi mawdi'in waqfihi jiwara masjidihi ìtòsí masalasi rẹ̀ láàyè tí ó ṣe waqfu rẹ̀ ààyè wọn náà ni wọ́n sin sí inú ẹni tí wọ́n tún sin sí ilé Abu Hamid al-Isfirayini àfọ ní ìmọ̀ àkídà àfọ ní ìmọ̀ usulu tó gbajúmọ̀ nígbà tó náà jáde láyé wa dufina fi darihi al-Imam Khatib al-Baghdadi ó ní wọ́n sin sí ilé rẹ̀ nínú ẹni tí wọ́n tún sin sí ilé al-Imam Abdul Qadir al-Jailani nígbà tó náà kú wọ́n sin sí tẹ́wọ̀ wọ́n ní thumma dufina fi ruwaqi madrasatihi premises ilé ẹ̀kọ́ tí ń ti kọ́ mọ́kí níbẹ̀ wọ́n sin sí wọ́n gbé lọ sí ìtẹ́ ayọ̀ ilé ìjáde nínú àyèmáyé míì tó tún kù nínú àwọn afa tí wọ́n sin sí ilé à ń fi eléyìí kan
àwọn ọ̀rọ̀ tá a máa sọ tí ó máa pọ̀ láwọn àkókò wọ̀nyí àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ká máa sọ̀rí ara wa ni tí ẹ má jẹ́ àdọ̀tà ara wa lérí àwọn kan sí kọ̀bá ní ìtumọ̀ àbí tá a bá wá díẹ̀ yẹn jú ká tó wá pé bàbá wa àgbà bàbá dáadáa tọ́lọ̀ bọ́lọ́hún bàbá wa tá à ń béèrè kọ́lọ́hún bá wa kí wọn kọ́ bá wa gẹ wọn Imam Bashir kéwù lẹ́tù sílé wọn wọ́n sí ilé kéwù wọn wọ́n sí ṣe kálukọ́ lóye láti sílé kéwù wọn wọ́n sì gbìyànjú bánu sílé kéwù rẹ̀ ibẹ̀ wọ́n sí kọ́lọ́hún bá yá fi wọn àti gbogbo àwọn òkú wa tí wọ́n ti lọ àríkà wípé òkú tí wọn bá ti sin sí ìtẹ́ ìyà kan bẹ tí ń dòde níwájú Ọlọ́run àríkà wípé ẹ̀yin tẹ́ ẹ̀sìn kú sí tẹ́ náà ìyà kan bẹ tẹ́yìn náà jẹ níwájú Ọlọ́run àríkà bẹ́ẹ̀ kò sì sí nínú ẹ̀rí tá a rí kan tó wá yanjú pé bí ìlànà ibi ti pa wá láṣẹ pé dandan ìtẹ́ ni ká sin ẹ̀kú sí àmọ́ òun lọ dáa jù tá a bá ti ní nípa rẹ̀ mọ́ bóyá community yẹn ní ìtẹ́ ẹ dáwó kẹ́ ẹ ra lẹ́tẹ́ tẹ́ mọ̀ sí mùsùlùmí sí ń bẹ̀ ọlọ́mọṣẹ́ àyàfi gbogbo àwọn aṣáájú wa tó ti lọ bọ́lọ̀ tata náà bá lọ bọ́lọ̀ ọlọ́njà bá náà àti kẹ́ pàdé o ọlọ́njà bá foríjì pàdé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.